I have never ever told her maybe they drug his son, maybe they drug her son, or they put something in her son's food, or that's how there is a normal thing they used to do there. All those things she's saying that I said, I have never said that kind of thing. Ẹ̀yin tèmi, mo ráyé, mo sáfáyé, mo wo ìwà ọmọ Ádámọ̀, mo wo ìwà ọmọ ènìyàn, ẹ̀rù ayé bà mí, omi inú ayé kọ mí. Tí wọ́n bá sọ wípé bí ẹja ṣe pẹ́ tó nínú omi, bó ṣe pẹ́ tó nínú odò, wípé omi ni ó wá padà wá dalẹ̀ ẹja, omi ni ó wá padà wá sí ẹja jìnnà. Ǹjẹ́ àní sọ wípé rọ́ àbẹ́ẹ̀rí bọ́rọ̀ ilé ayé ṣe rí nìí. Ẹ wo Ìyábọ̀ Òjó, ẹ wo bó ṣe forí ṣe, bó ṣe fọrùn ṣe tó fún ọmọkùnrin tí wọ́n ń pè ní DJ Splash. Ẹ wá wo ohun tí ọmọkùnrin yìí tó fi san oore fún Ìyábọ̀ Òjó. Ǹjẹ́ tí wọ́n bá gbé òbítíbitì owó tí wọ́n bá gbé fún àwọn òbí ọmọkùnrin yìí, ǹjẹ́ ó yẹ kí wọ́n dalẹ̀ bí? Started planning things together. Like this work you said you want to be doing, and you know even this DJ is doing before. We used to see him there. We used to how much money. I know them. They are playing with some stuff. No, I'm talking about. They are. Okay, you wanted to start doing music. I was from DJ. So I did plan to. Should we put something in his food? Should we let him mad? Let him mad. Who said that? Do you know? Like that's what they planning in between both of them. Between Naira. Their gang. Yeah, their gang. That's what they planning. That should we make him mad? We should call his So how did you find out about that? Like in that discussion, they don't know. I hear what they say. Okay. Oore pẹ́ àṣèré gbàgbé. Àwa tá bá rí fídíò ọjọ́ tí Ìyábọ̀ Òjó tó gbé ọmọkùnrin yìí tó gbé wá sí orí ayélujára. Ọmọkùnrin yìí ti lọ tán. Bẹ́ẹ̀ ni ó ti dòkú ayé. Gbogbo ojú rẹ̀ ti kó sínú. Kódà ọ̀rọ̀ ẹnu rẹ̀ gan ò jágara. Bẹ́ẹ̀ ni kó tó di wípé ẹ gbọ́ nǹkan tọmọkùnrin náà sọ, ẹ ní láti tẹ́tí. Ilé ayé burú. Ẹ̀rù ayé bà mí àbẹ́ẹ̀rí. Gẹ́gẹ́ bí fídíò èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, bọ́mọkùnrin yìí ṣe rí gẹ́lẹ́ òun lè rí yìí. Ẹ̀yin ẹ wá wò ó. Nígbà tí Ìyábọ̀ Òjó tọ́jú ọmọkùnrin yìí tán, ẹ wò bó ṣe rí. Ní gbogbo ìgbà tá à ń sọ yìí, fúnra ara rẹ̀ ọmọkùnrin tẹ́ ń wò yìí, òun ló fẹnu ara rẹ̀ sọ fún ayé. In tójú òun rí lọ́dọ̀ àwọn Naira Marley, in tí wọ́n ń fòun jẹ, in tí wọ́n ń fòun mu, ẹ̀yin èèyàn gbogbo ayé ló gbọ́, gbogbo wa la rí pátápátá. Ǹjẹ́ irú ọmọkùnrin yìí àti àwọn òbí rẹ̀ ṣó yẹ kí wọ́n jẹ́ ni tí ó wá dalẹ̀ Ìyábọ̀ Òjó lónìí? Ṣó yẹ kí wọ́n wà lára àwọn tí wọ́n jọ pawó pọ̀ láti mú Ìyábọ̀ Òjó wálẹ̀? Ṣó yẹ kó wà lára àwọn tí wọ́n jọ pawó pọ̀ láti ba ayé ọ̀tá Ìyábọ̀ Òjó jẹ́? Ó mà ṣe o. Torí wípé tá a bá sọ wípé ọmọkùnrin yìí kéré, àwọn òbí rẹ̀ ṣé wọn ò rí ni? Ṣé wọn ò mọ̀gbà tí wọ́n ń ṣe fídíò yìí? Ṣé ìyá tó bí lọ́mọ lọ́jọ́ tí Ìyábọ̀ Òjó lọ bá wọn nílé, tí ń kí Ìyábọ̀ Òjó ní 9 mẹ́wàá tí ń kúnlẹ̀, tí Ìyábọ̀ Òjó ń sọ fún wípé kó mọ̀ kúnlẹ̀ fún òun, tí gbogbo wọn ń ṣàdúrà, tí gbogbo ẹbí ọmọkùnrin yìí tí wọ́n péjọ, èyí tí wọ́n ń ṣàdúrà fún Ìyábọ̀ Òjó, ṣé wọ́n fẹ́ sọ wípé àwọn ò mọ̀ nígbà tí ọmọ wọn jáde tí ń lọ ń ṣerú fídíò báyìí? Gbogbo nǹkan tá a bá ṣe nílé ayé, ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run, ẹ jẹ́ ká máa bẹ̀rù ọjọ́ àti sùn. Torí wípé nígbà tí wọ́n bá ṣoore fẹ́nìkan tó fi ibi sú wọn, bó ni wọ́n ṣe fẹ́ ṣe fẹ́ lòmíì? Ẹ̀yin tèmi, ǹjẹ́ ṣé rọ̀rọ̀ báyìí lè ṣẹlẹ̀ lọ́jọ́ míì kẹ́lòmíì ò dìde kó lòun fẹ́ jà fẹ́tọ̀ọ́? Kò sẹ́ni tí ó dìde mọ́, kò sẹ́ni tí ó jà fẹ́tọ̀ọ́ ẹnìkankan mọ́. Iye àwọn èèyàn tó bá wù wọ́n kí wọ́n gba ẹ̀mí wọn. Kò sólùgbèjà kankan níbì kan mọ́, torí wípé in tójú Ìyábọ̀ Òjó ti rí báyìí. Kò sẹ́nì kankan èyí tí ó fẹ́ larú ìlà kọjá èyí tí Ìyábọ̀ Òjó ti là kọjá yìí tóun náà ó gbàdúrà wípé kóun ó larú rẹ̀ kọjá mọ́. Fúdìí èyí tí irú eléyìí bá tún ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la, kò sẹ́ni tí ó dìde. Ẹ̀yin tèmi, tá a bá sì rí fídíò èyí tí ọmọ yìí ṣe tí ń sọ wípé ọ̀tọ̀ ni tóun sọ fún Ìyábọ̀ Òjó nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ àti nínú nǹkan tí Ìyábọ̀ Òjó sọ, èmi ò fi rí bí tí ìyàtọ̀ ti wà ń bẹ̀
torí ọmọkùnrin yìí náà ń jẹ́ kó yé wa wípé òun rí bí Festus ṣe ń ṣe ó sì sọ fún òun wípé òun lọ sí toilet ó lóun rí pé ó ń làágùn ẹ̀yin náà sọ fún mi ṣé nǹkan ò ṣe òní fi ń làágùn ẹ̀yin tèmi gbogbo ohun tó sì ṣàlàyé nínú fídíò yìí òun náà ni Ìyábọ̀ Òjó ṣàlàyé ṣùgbọ́n ọ̀rọ̀ ti wá rí bó ṣe rí yìí Ìyábọ̀ Òjó lòun ò rẹ́kọ̀dù ọmọ yìí nígbà tí ọjọ́ tó ń sọ̀rọ̀ ǹjẹ́ tó bá ṣe wípé fídíò wà ǹjẹ́ ṣé wọn ò ní gbé evidence jáde tí ò bá tẹ̀ wá sí fídíò fúnra ara ọlọ́mọ yìí ó náà fẹnu ara rẹ̀ sọ ó jẹ́ ká mọ ohun tójú rẹ̀ rí lọ́dọ̀ àwọn Naira Marley abẹ́ẹ̀ráyé báyìí ìbéèrè tèmi wá ni wípé èló gan-an ni wọ́n fún ọmọ yìí èló ni wọ́n gbé fún àwọn ẹbí rẹ̀ tí wọ́n fi gbé jáde wípé kó wá mọ̀ sọ gbogbo ohun tí ń sọ nínú fídíò yìí ṣé owó kọ́ ni owó tán èèyàn ni ó kù àmọ̀ràn mi fún Ìyábọ̀ Òjó ni wípé tí gbogbo wàhálà yìí tí gbogbo àdánwò yìí tí gbogbo ìṣòro yìí tó bá ti rí ọ kọjá torí pé ó dá mi lójú wípé ó nínú rẹ̀ kan kò ní kú sípò ìkà. To say hello and big thanks to all of you. I'm grateful to all. I'm grateful to you, Lord. Especially mommy. I'm grateful. I can't get this stuff. I'm in our home. Me only mommy. I'm like, look at me. Look at me now. Look at my cheeks. Cheek is your. Ó nínú rẹ̀ kan kò ní kú sípò ìkà. Yóò rí ọ kọjá, ó sì borí àwọn ọ̀tá rẹ̀. Ṣùgbọ́n tó bá ti wá ré kọjá, eléyìí yóò jẹ́ ẹ̀kọ́ wípé kì í ṣe gbogbo ẹni tó ń béèrè ìrànlọ́wọ́ òun ló nílò ìrànlọ́wọ́. Àwọn Yorùbá tó sọ wípé oore níwọ̀n wọn ò parọ́ oore níwọ̀n lóòótọ́ wọ́n ní rọra ṣe wọ́n lẹ́nikẹ́ni tó bá fẹ́ ṣoore wọ́n ní kó rọra ṣe. Ìyábọ̀ Òjó lẹ́yìn eléyìí rọra ṣe. Àwọn ọ̀rọ̀ tẹ́ bá ti mọ̀ wípé kò jọ mẹ́bí yín kódà kò tọ́ mọ́ yín kò tí ẹ fìbí kankan kàn yín ẹ má bá wọn dá sí i torí pé especially Yorùbá àwa Yorùbá aburú lẹ̀dá aburú lèèyàn. Yorùbá ní ó sọ wípé adégún àwọn náà ní ó ti sọ wípé adé ògún mọ́ àwọn náà lẹ́yìn ó ṣoore fún tí wọ́n tó sọ fún yàn wípé títẹ̀ èèyàn pọ̀ jù. Ẹ rọra ṣe ẹ má dá sí tí ò yẹ kẹ́ ẹ dá sí mọ́ àti rí wípé iṣẹ́ human rights activists èyí tẹ́lẹ̀ èèyàn láàyò kì í ṣe ọ̀nà yín rárá ẹ má bá wọn dáwọ́lé mọ́ torí wípé tẹ́yìn náà bá wo gbogbo ọ̀rọ̀ tẹ́ ti dáwọ́lé ọ̀rọ̀ tẹ́ ti dá sí wípé à ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn yìí ẹ rí wípé ibi ni wọ́n fi ń padà wá sú yín. Ẹ má bá wọn ṣe iṣẹ́ tíátà tẹ́yàn láàyò ó lè mi ò bá gbà yín lámọ̀ràn wípé ó ní kẹ́ ẹ máa ṣe táyé fi nífẹ̀ẹ́ yín tẹ́ ẹ fi níyì ó ní kẹ́ ẹ tẹpá mọ́ ẹ má bá wọn dá sí ọ̀rọ̀ human rights activists kì í ṣe ọ̀nà yín rárá torí wípé àwọn iṣẹ́ yìí wàhálà ló mú wá fún yín ogun ló mú wá fún yín àwọn ọ̀tá rẹpẹtẹ òun ló ń fà fún yín ẹ jọ̀ọ́ ẹ jáwọ́ níbẹ̀ kì í ṣe ọ̀nà yín. Oore níwọ̀n